بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. mo kí gbogbo ẹ̀yin àlùfáà wa náà bọ̀ ẹ́ bá wa san yín lẹ́san rí. mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé jazakumullahu khairan. láì ní gbà wá lásìkò gba wípé ìta fẹ́ ṣe yìí àwọn ìgbìyànjú díẹ̀ tí àwọn ọmọ kí ó ta gbìyànjú lórí ìtọ́jú mọ́rọ̀ POS ni tí èsì ṣe pé ìgbìyànjú ń jẹ́ tó ti bẹ̀rẹ̀ àti ìsìn ó ti pẹ́ títí Ọlọ́run fi á ní kí á bá débi eléyìí báyìí kó lọ́ba kọ́ tọ́ wa sí ìtọ́lọ́ ìbáríkà. àwọn nǹkan yìí inshallah gbẹ̀yìn afá wa nígbà tí bá wò ìtọ́wá jẹ́ pé ó ní ìdí àkéèsì ńbẹ̀ lọ́ba yóò sáré sáré afẹ́kájọ discuss lórí rẹ̀ inshallah. bákan náà àwọn nǹkan yìí nípa wípé ìtọ́jú mọ́rọ̀ POS nǹkan bùkátà sí pọ̀ jù ó sì Ọlọ́run fi ṣe ìrànlọ́tọ̀ ga fún wa láwùjọ tá a wà wípé àwọn báyìí àti máa lọ sí báǹkì ó ní wàhálà ní tó pọ̀ àmọ́ àwọn ẹ̀rọ tọ́lá POS ti wà ó jẹ́ bí ìrànlọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn nílùú wa Nàìjíríà mi báyìí ló fi jẹ́ pé ìpàtàkì iṣẹ́ àwọn àfáà wa yọ̀rọ̀ sọ gbóyin lẹ́sàn rí oníkọ́ jẹ́ pé wọ́n wà ọ̀nà àbáyọ láti wá ọ̀nà wo ni kí ni ìfi dáa ìtọ́jú pé kò wá dáa níbi àwọn ìgbésẹ̀ tẹ̀ ń gbé ń bẹ̀ yóò jẹ́ bí àkíyèsí fún àwọn tí wọ́n bá ń ṣe sí ọ̀yẹ́ ká máa lo POS bí ṣe ká máa fi ṣiṣẹ́ bí ṣe àlègbà kan bẹ̀ bí ó náà ní tí a fẹ́ sọ yìí ló fẹ́ bẹ́ẹ̀sì lé lórí. àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a fẹ́ sọ ń bì ó ní POS ó ní engine tí ń lò machine kan bẹ́ẹ̀ tí ń lò àmọ́ àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ pé tó ń ṣe é mọ́ tẹ́ pẹ́lú mi náà lè ṣe bí ká fi answer transfer owó sí lọ́dọ̀ ògbélé pátá á gbé sọ́dọ̀ ní POS láti ń sọ ọ̀rọ̀ POS wọ́n sọ pé kì í ṣe pé machine tí ń lò nìkan la fẹ́ sọ ìdájọ́ rẹ̀ bàbá transfer owó pèsè pẹ̀lú answer náà ògbélé yìí ó kò sí inú ẹnu gbé màá pọ̀nlé ọ̀rọ̀ yìí nítorí jẹ́ òníwánu rẹ̀ ni pé agradu sahibil mal idha dafa'a mablaghan maliyan li sahibi POS yadawiyan aw tahwilan bil jawwal aw bi istikhdam bitaqati sarraf al ali ATM. kí ni èèmù tí onípín ẹni tó lówó tó ní nígbà tó lọ bá oní POS tó fẹ́ bá ṣàṣepọ̀ pé o fẹ́ gba owó ni o fẹ́ transfer owó sí ọ ni o kí ni tó ń bẹ lọ́kàn ẹ̀ kí ni tí ń bẹ lérò rẹ̀ torí èrò ní àfimọ́rú ń táwì gbogbo bó ti jẹ́ pé ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé tá a bá fẹ́ mo ṣàlàyé pé téèyàn fẹ́ kí ìrun ọ̀pá méjì lásùnbà tí ì bá wọnú mosque ó gbọ́dọ̀ kí tahiyatul masjid mélòó ni méjì ó fẹ́ kí rúkì àtàlí fajir tí èèmọ́ kí before kó tó kí fajiri méjì ló náà ó fẹ́ kírun àsùbà méjì ló náà tó tún ní sùúrù títí tó bá sìkò dùhà yóò tó kí méjì bá ń bá lọ jù bẹ́ẹ̀ náà lọ àmọ́ mi ta fẹ́ bẹ̀rẹ̀ pé méjì tiẹ̀ ń kí méjì ni àwòrán ẹ̀ bákan náà sì ni mọ́ sábà rí kí ló jẹ́ kó yàtọ̀ síra wọn àníyàn bó ti jẹ́ pé àwọn nǹkan bá kírun ọ̀kan méjì mọ́sáàsì ní àárọ̀ àlemọ́ tí ó ń kí àfikọ́ sọ pé nǹkan bá tó ń kí ọlọ́ọ̀bá súnmọ́ tààlà tó mọ àníyàn ọkàn ẹ̀ lọ́mọ tó ń kí bó ti rí gẹ́lẹ́ níbi ìtọ́jẹ mọ́rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ náà lórí ibi ìtọ́jẹ mọ́rọ̀ àwọn sẹ́tà máa ṣe àníyàn ni yóò sọ ìdájọ́ tí á fáwọn nǹkan yìí báyìí pàtàkì jùlọ kí yóò transfer owó sí yàn àbí kó lọ kówó fún yàn àníyàn wo lóyún ó fi lọ kówó fún un la fẹ́ sọ ọ̀rọ̀ lé àwọn nǹkan tá a fẹ́ máa sọ ọ̀rọ̀ lé lórí nípa POS agbọ́dọ̀ mọ kí ni kó tó di pọ̀rọ̀ di pa n transfer owó pẹ̀lú machine kí ni táwọn àfáà wa gbà tí wọ́n ti ṣáájú lọ níbi kéwì kí ni tí wọ́n mọ ọ̀nà wo ni wọ́n gbà transfer owó síra wọn ọ̀nà tí wọ́n máa lò ó ní ọ̀nà àtọwọ́dọ́wọ́ wọ́n lọ kówó fún lámọ́rí kan yóò bá kówó lọ bá lámọ́rí kan àbí tí wọ́n fẹ́ gba owó lọ́wọ́ ẹnìkan wọ́n ní pé lọ́ọ́ bá ń gba owó mi wá yóò sì bá gbowó wá wọ́n sì kó padà ó kó fẹ́ tí ọ̀rọ̀ wọn ń sẹ́ ọ̀nà tí wọ́n máa lò ní eléyìí ńlá tá a ti mọ eléyìí a lè mọ bí tá a gbé ìdájọ́ mo lọ lo POS mo lọ fi gbowó ni àbí mo fi kówó lọ bá ń lọ láti mọ bí tá a gbé kà ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ó ṣeé ṣe kó jẹ́ pé owó oní POS òní yọ kọ̀kọ́ kówó sílẹ̀ báyà ilé ọmọ ṣẹlẹ̀ pọ̀ jù tí ẹ bá ní gbajúmọ̀ tó wá jẹ́ èèyàn gidi tẹ́ POS ti dá mọ̀
wípé adákùn mo ní ìdí 10,000 naira tó fún ní káàdì ni àbí yóò transfer rẹ̀ sí ni àbí kankan kó tó di pé yóò dọ̀dọ̀ rẹ̀ àbí yóò rí àláàtì yóò ti pé àṣẹ àbí ẹgbẹ́ kí ni mọ́ lọ inshallah tó bá yẹ mọ́ bá mi transfer rẹ̀ bá ń lọ ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ro eléyìí bá ṣẹlẹ̀ ìdájọ́ ẹ̀ yàtọ̀ sí pé n ti kówó fún ní POS àbí n ti transfer owó sí torí pé méjèèjì ọkàn jọra wọn pé ó kówó fún ni n ti bẹ ní tọ́kítì kọ̀ọ̀kan kánú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmì ìta fi bẹ̀rẹ̀ ní ìtọ́jú aláwọ̀kọ́ wípé àyàntọ́kọ́ dàmọ̀lẹ̀ ẹ̀tọ́ min sahibil mal ẹni ó lówó ní ọ̀kọ́ yanjú ọ̀rọ̀ owó náà kó tó di pé oní POS yóò fowó nsìn kan ta ní ọ́fíìsì bóyá kó kó káàṣì fún wa ní o bóyá kó sì kíníkà bá ń lọ ní o gẹ́bí tí ń bọ̀ yìí eléyìí báyìí tó tẹ̀lé lẹ́yìn olùgbọ́ mi alápọ̀nlé ni wípé èròǹgbà tí ń bẹ láàrin èèyàn àti oní POS ẹni ó lówó lọ èèyàn tó fẹ́ lọ bá oní POS sí àsìpọ̀ kan èròǹgbà tí ń bẹ ń bí pọ́ lọ kó bá àbọ̀n transfer owó sí èròǹgbà tó pọ̀ ó ní a máa kójọ sínú àwọn nǹkan mẹ́fà tó yẹ pé mímọ̀ àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí yóò ràn wá lọ́wọ́ pọ̀ láti mọ irú ìdájọ́ tí a gbè lérí kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká kọ́ mú láàrin oní POS lásán ẹni tó lówó àtẹni oní POS ọ̀rọ̀ tí ó yí ọ̀rọ̀ owó tó fẹ́ ṣe yìí kò jẹ́ mọ́ pé báǹkì kò jẹ́ mọ́ pé bá ń fẹ́ nìkan kò jẹ́ pé kẹ́nìkan ló bá ń gbà á láàrin ẹni tó lówó lọ́ba yìí àtẹni POS tí wọ́n bá jẹ́ pé mo kówó lọ́wọ́ tí mo lọ bá oní POS pé ìwọ ní POS owó ní gbà 10,000 naira mo kó fún un èèyàn sálẹ̀ ṣàlèdè kówó pé mo juwó lẹ̀ mo sì kọ́ lọ́nà yóò nìkan tó ṣe kíni tó tìyàn lọ kówó fún un inú kọjá pé àwa kọ́ àwọn àti pé wá kọjá pé bóyá yíyá ni mo kẹ̀ pé owó yìí o gbà mo yá ọ lówó yìí tàbí kọjá pé mo fi ṣe dáadáa kan fún un mo fi pé owó yìí o mo fi ṣàánú rẹ mo fi ṣe sàárà fún ọ mo fi ṣe bá ń lọ tàbí kọjá pé bá ń fowó ìpamọ́ sọ́dọ̀ rẹ tàbí kọjá pé owó gbèsè tí mo jẹ́ o owó yìí mo fi san o bóyá ó yáwó kan lọ́wọ́ rẹ̀ bóyá ó ní kó bóun ra nǹkan kan lọ́wọ́ rẹ̀ ó ra nǹkan kan lọ́wọ́ rẹ̀ ní kí ní kó bóun ra nǹkan kan o ó ra nǹkan kan lọ́wọ́ rẹ̀ tàbí ní kó bóun sí nǹkan kan tí ọba tó ṣe lọ́dọ̀ rẹ̀ bíi ọba kọ́lé ni ọba tó ń ṣe bá ń lọ ni bá ń lọ ó sàlọ̀ sanwó rẹ̀ fún ètò jẹ́ number 5 fún nǹkan yìí ò ní pẹ́ pé ó kó ìlọ ọba láti fi pààrọ̀ owó pé 10,000 tí mo kó wá yìí mo fẹ́ kẹ́ ẹ bá ń change sí dọ́là àbí kẹ́ ẹ bá ń ṣe sí wẹ́rẹ́ eléyìí inú èrò tí yìí máa gbà kó tó yẹ lè kó fún ẹni bá náà ni tí ó bá jẹ́ kanú tá a wí tí ó sì jẹ́ léyìí yóò wá jẹ́ pé mo kówó yìí fún mo kó káàṣì lọ bá kó lè bá a fún mi ní káàṣì padà kó fún mi ní irú owó náà tí mo lọ kó bá báyìí mo lọ kó owó kan bá ní ìsìn báyìí báyìí mo lọ kó 10,000 bá ní ìsìn mo ní kó fún mi ní àwọn owó wẹ́rẹ́ tẹ́ pé báyìí mo fẹ́ lò fún nǹkan kan tẹ́ báyìí àti ọmọ lọ sóde tí wọ́n fẹ́ lọ wòlímọ̀ kan wọ́n fẹ́ ṣe owó ìdí nítorí pé yóò lè rọ̀ ọlọ́run láti jẹ́ pé yóò lè na sí àyè tó pọ̀ bá ń lọ. tọ́yì àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí ní èròǹgbà tí mo fi lọ kówó bá oní POS. ilé báyìí ọmọ ìyá mi àwọn nǹkan tá a kà báyìí ó ní àwọn èròǹgbà tí a lè fi gba owó tá a fi lè kówó fún oní POS. àwọn tá a kà lọ yìí àwọn ní àwọn èròǹgbà tó yẹ pé ń bẹ láàrin mi àti oní POS tí mo fi lọ kó káàṣì bá báyìí wọ́n mọ̀ tí a lọ kó káàṣì báyìí ọmọ ìyá mi tí mo lọ kó káàṣì bá tí mo lọ kó káàṣì fún báyìí nítorí wá kù lẹ́yìn eléyìí báyìí ni wípé níbi ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì èròǹgbà yìí náà báyìí náà tó ni èròǹgbà tó ti bẹ́ ń bi pé mo lọ kó káàṣì báyìí òun náà mo tó lò ńgbà tí mo tó ń wá mo fẹ́ lo ansẹ̀ láti fi transfer owó sí mo transfer 10,000 sí mo yá mo fi ṣe dáadáa kan fún un mo ní kó bá ń fi pamọ́ mo fi san owó tí ó jẹ mí mo fi ṣe mo ní kó bá ń pààrọ̀ rẹ̀ mo ní kó fi fún mi ní irú owó náà nígbà tí mo lo asset nígbà tí mo tún wá lo kí ni ATM card yìí nígbà tí mo lo káàdì ATM yìí bákan náà kí ló tún ṣẹlẹ̀ ọmọ ìyá mi mo ní pé mo fún ọ ní káàdì yìí bá ń transfer owó pẹ̀lú POS rẹ kó fi yá 10,000 naira mú 10,000 naira kó fi jẹ́ bí sàárà fún ọ kó fi ṣe dáadáa bá ń lọ eléyìí mú 10,000 naira kó bá ń tọ́jú ẹ̀ pamọ́ sọ́dọ̀ rẹ̀ mú 10,000 naira pẹ̀lú ATM mi yìí gbèsè tí mo jẹ́ ọ̀yá mi lówó kan ni ọba ń ṣiṣẹ́ kan ni
ní kó bá mo ra nǹkan lọ́wọ́ rẹ ni kó fi san eléyìí mo 10,000 naira kó bá ń pààrọ̀ rẹ̀ sí owó kan báyìí kó máa ń ṣe sí wẹ́rẹ́ ni o àbí kó máa change sí owó bí dọ́là bá pẹ̀jú ìyàtọ̀ bá ń lọ eléyìí mo 10,000 naira kó bá mi fi fún mi ní cash a rí i pé èròǹgbà yìí gbogbo ẹ̀ náà ló máa ń sábà ṣẹlẹ̀ ní báyìí náà nǹkan ẹ̀mọ ìyá mi nígbà tí a rí i pé mo tá a wí kò kọjá oní POS eléyìí láàrin ẹni tó lọ bá oní POS àti oníkẹ́ni o àti oní POS eléyìí àmọ́ ọwọ́ ló fi lọ kówó fún eléyìí ó lo handset eléyìí ó lo ATM card ló fi gba ló fi ní ọgbọ̀n sí àwọn sẹ́yìn báyìí tọ́yì ibi èèyàn méjì lọ sí nǹkan ṣe láàrin wọn eléyìí báyìí báńkì ó kún àmọ́ látọ̀dọ̀ ta ni ẹni tó ń lo báńkì kún látọ̀dọ̀ ẹni tí ó fẹ́ transfer owó bá ń lọ tọ́yì eléyìí báyìí ATM ní a lò pẹ̀lú POS tí ẹnìkan jókòó sí bá ń lọ ó ní òbíláfilé gbogbo ọjọ́ ọ̀nà eléyìí ẹjá bọ́ síbi ìgbésẹ̀ míì eléyìí báyìí tó jẹ́ pé láàrin oní ẹni tó lówó àtòní POS àtẹlòmíì a rí pé títà wí ṣáájú lọ láàrin méjì lásán náà ni báńkì kan kàn wọ́n lásán ni àmì eléyìí láàrin oní ATM ẹni tó yẹ ní oní POS àtẹni tó lówó àti ẹni tí a fẹ́ rán sí káàṣì lásán ló kó lọ káàṣì òun lẹ́ni kó lọ bíi ti bíbáyìí náà a rí pé tàlá ọ̀kọ́ta wíńbì láàrin oní ATM àti kíni láàrin ẹni tó lówó àti oní POS ni kò kọjá àárín wọn àmọ́ níbí báyìí ìyàtọ̀ tí bí síbẹ̀ ni pé bíi tẹ́lẹ̀ náà nàmọ́ ó kówó lọ kì í ṣe pé ní POS ni ó fẹ́ jàǹfààní nǹkan yìí kì í ṣe òun kàn jẹ́ bí alágàta ni ntọ́ fẹ́ lo oní POS gẹ́gẹ́ bí alágàta láti lè bá a jẹ́ kí nǹkan tó ń fẹ́ ṣe ọ̀rọ̀ rùn ni kì í ṣe òun gangan ni ó jẹ́ ẹni tí ó bá ṣe àwọn nǹkan yìí bóòlù wa nílé yìí ti jẹ́ ó mú okó káàṣì lọ́ba yìí pé owó yìí o bá ń gba owó yìí bá mi yá lámọ́rin kan kàmú owó ló fi lọ kó bá o bá mi yá lámọ́rin kan lówó yìí owó yìí bá mi fún lámọ́rin kan kó máa jẹ́ lámọ́rin kan ní ìdí rẹ̀ bá ń fún ọ́fíìsì sàárà olóòbá ní ètò òfìsì pé bá ń fún lámọ́rin kan ṣé bá ń owó yìí bá ń fún lámọ́rin kan kó bá ń fi pamọ́ owó yìí bá mi kó fún lámọ́rin kan kó fi san kó jẹ́ owó tí mo jẹ́ owó iṣẹ́ tó bá mi ṣe owó nǹkan tó tà fún mi owó yìí bá mi kó fún lámọ́rin kan kó bá mi ṣe owó yìí bá mi kó fún lámọ́rin kan kó fi fún mi ní káàṣì irú ẹ̀ ẹ̀mọ̀ ìyá mi tábà ní ká wo ẹ̀rí pé eléyìí láàrin èèyàn méjì ni eléyìí báyìí kì í sáàrin èèyàn méjì ló ti ṣẹlẹ̀ eléyìí láàrin orin tó lówó tó kówó lọ báyìí tó lọ bá ní POS tó wá rán sí ẹnìkan ó lè rán sí báǹkì ó sì rán sí ẹlòmíì tó bá kó káàṣì lọ́wọ́ tó lọ kó fún oní POS wípé wò bá ń kó 10,000 yìí bá ń kó sínú àkáǹtì mi ọ̀nà sí tàánù ọ̀nà sí báǹkì nù ní tí wọ́n mọ̀ jẹ́ lọ́dọ̀ báǹkì ní kọ́rídù àyà báǹkì nù ṣé oní POS láyá bí àyà oní POS ẹ̀ńtà àyà ní ta ni báǹkì àní ẹ̀ńtà àyà tààrà lówó yìí ní báǹkì àmọ́ o oní POS náà òun náà gbà pé owó tẹ́ ẹ kó fún kìí sọ owó yìí ní kò lọ sọ́dọ̀ báǹkì tààrà ó túmọ̀ sí pé bóyá ti ń bọ́ sọ́wọ́ rẹ̀ báyìí tó rú mọ́wọ́ rẹ̀ ó ti dówó tiẹ̀ nù ó ti pọ̀ yá nù torí bẹ́ẹ̀ ńkọ́ nítafẹ̀ pọ̀ yá òun ni pé tó ìbá sọnù lọ́wọ́ oní POS pé wọ́n mọ̀ tó mọ̀ gba káàṣì lọ́wọ́ rẹ̀ wọ́n mọ̀ ti jí àpèrọ́ ànígbàrú ẹ̀ ànígbà pé wọ́n jí ànígbà pé ó sọnù ó ń túmọ̀ sí pé ayá ni lówó ni àwa tó wá rí pé owó yá yìí ó bá ń yáta ní báńkó fún báńkì wà lọ kó sí báńkì nítorí pé tá a rán POS sí pẹ̀lú káàṣì tá a kó fún òní báńkì ó lè mẹ́jẹ̀ báńkì ó lè jẹ́ lòmíì tó bá ń kówó ìfún ẹlòmíì náà bákan náà mo ta wí bí báyìí gẹ́lẹ́bẹ̀ o ní tí wọ́n padà ṣẹlẹ̀ ni pé oní POS ọkàn jẹ́ alágàtà lásán ni kì í sóun ní kíni òun kọ́ ni adaf ara níṣẹ́ pé kọ́ lọ bá ní kówó fẹ́ nìkan bá ní
tọ́yì tó ti á jẹ́ pé aránṣẹ́ kọ́ ló bá ní kó fẹ́ nìkan ìtumọ̀ ni pé ó jẹ́ wákìl ó jẹ́ agent fẹ́ni tí ó ní owó agent ni ó jẹ́ fẹ́ni tó lówó kọ́ bóun yá báǹkì kọ́ bóun fi fún bá ní kó fún ẹnìkan kó fi ṣe dáadáa kan àbófin kó jẹ́ sàárà fún àbúkọ́ kó bá ní kó fún mọ́sáàsì kan tí wọ́n ti ní ìdìnnà lọ́wọ́ kó bá ní kó fún àwọn tí wọ́n fẹ́ gbẹ́ kànga bá ní lọ́gbọ́ ilé báyìí o àwọn pos ń sẹ́ni kìí sóò ní ó ṣe àwọn ṣẹ́ yìí báyìí ju pé akó káàṣì fún yóò transfer rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ sí ọ̀dọ̀ ẹ̀ńtà oníkọ́bá ní ṣe àwọn kẹyìn oníkọ́bá ní deposit owó sóyè ọ̀dọ̀ ẹnìkan bá ń lọ oníkọ́bá ní kówó yìí sọ́dọ̀ ẹnìkan oníkọ́bá ní san iṣẹ́ owó iṣẹ́ tí àwọn kan bá ní ṣe àbí gbèsè bá ń lọ oníkọ́bá ní kó fáwọn kan kí wọ́n bá ní exchange owó yìí oníkọ́bá ní kó owó yìí fáwọn kan wọ́n fi kó owó náírà míì wọ́n kó fún wa tóyì á rí pélé báyìí náà wọ́n kò sí tó jẹ mọ́ pé wọ́n ẹni tó lówó ó transfer owó ń bẹ̀ látọwọ́ abala tiẹ̀ ju pé káàṣì ló kó lọ ẹ já lọ síbi ẹyẹ tó parí rẹ̀ wọ́n ní kó jẹ́ pé káàdì ATM ni wọ́n lò tí ẹ bá lo káàdì ATM tó ní pé owó yìí ẹni tó lówó gangan fúnra rẹ̀ òun ló transfer ó fún ní POS ní káàdì wípé kó yọ owó báyìí nínú àkáǹtì tòun sínú àkáǹtì tiẹ̀ kó bóun gba káàṣì ní o wọ́n ti gba káàṣì yìí tàbí kó bóun transfer rẹ̀ ní o sí ọ̀dọ̀ ẹlòmíì ẹnìkan tó yẹ pé ó ní ìdí owó ọ̀hún ẹ̀ tí ó yá lówó ó ní POS lọ́wọ́ bá wà kì í ṣe kó jẹ́ gàrántọ̀ fún o kì í ṣe kó jẹ́ gàrántọ̀ fún o ọkà bá jẹ́ pé ọba wá ẹni tí ó lè yá lówó irú ẹ̀ mọ́ ọmọ ṣẹlẹ̀ tábà wò dáadáa ọmọ ṣẹlẹ̀ náà ọmọ ṣẹlẹ̀ tọ́jú pé ẹni wàá lọ transfer owó sí oní POS pé láwọn nìkan tó bẹ́ẹ̀ ẹja pẹ́ nìkan tí ń ṣe ATM lọ́dọ̀ àti òun náà ṣe POS lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní ìdí cash lápèjúwe ẹni wàá transfer owó sí oní POS nígbà tó ní POS bá wá owó ìwòyá ó fún ó sẹ̀ǹdì owó ìsì pẹ̀lú ATM rẹ̀ oní POS wàá kó cash fún okòwò fún ẹlòmíì tó ní ìdí àtìyáwó eléyìí náà ń pè ní àtọ̀kílò bilqard tàbí alistiqrad sẹ́ni ètò àwọn ìbí ayọ̀mọ̀ ìyá mi loan agency ṣe rí ọ̀rọ̀ àwọn àfáà èèyàn lè ṣe alágàta láti bá àyàn ìwà owó yá kì í ṣe pé kọ́jí gàrántọ̀ o báyà ẹnìkan ní ìdí owó wọn ni pé dòó tó bá lè bá mi wá owó yá tó bá bá mi yá 10,000 naira ń fún 2,000 bẹ́ẹ̀ eléyìí lọ́dọ̀ Imam Muhammadu rahimahullah ta'ala ọ̀nà sọ̀lẹ̀ rẹ̀ pé kò sí tó burú bẹ́ẹ̀ pé àwọn àfáà ní tí wọ́n yá ọ̀pọ̀lọpọ̀ gbé sí ni pé wọ́n wà ó ṣiṣẹ́ láti bá àyàn wá nǹkan kan bá ń lọ kọ́ máa jẹ́ pé ó jẹ́ gàrántọ̀ tọ́jú kọ́ bá dọ̀mọ́nà ó jẹ́ dọ́mínù fún eléyìí ló jẹ́ wàhálà bá ń lọ àmọ́ bó ti rí báyìí ó lọ bá yẹn pè ní istiqrad náà àfáà ìtumọ̀ méjì náà wọ́n túmọ̀ sí pé ọ̀yáwó wọ́n sì máa túmọ̀ sí pé ó bá àyàn wá owó yá lọ́dọ̀ ẹnìkan bá ń lọ tọ́yì nítorí ọjọ́ ilé ìbáyìí tọ́jú oní POS bá dúró síṣẹ́ yìí tó bá ẹnìkan wá owó yá wọ́n tọ́ sí pé ẹni tó fẹ́ yá lówó ìwà transfer owó sí lọ́dọ̀ a rí i pé kì í ṣe ẹni tí ń yá lówó kì í ṣe oní POS ní yá lówó tààrà òun kàn jẹ́ bí alágàta bá ń ní ní báyìí káàṣì ló kó lọ ní báyìí wọ́n transfer rẹ̀ sínú àkáǹtì rẹ̀ bá ń lọ tọ́yì bákan náà ẹnìkan bẹ tí àbí mọ́sìkì gan àbí ẹnìkan ó ní ìdí rẹ̀ lọ́wọ́ ó ní ìdí ọrẹ bá ń lọ ẹni yìí POS wá jẹ́ bí ẹni tí oníbà polongo bá ń lọ wọ́n sọ sí pé POS kan ni ó jẹ́ ẹni tí kìí ṣe POS ló jẹ́ ẹni tí ó fẹ́ ṣàǹfààní bí nǹkan yìí wọ́n fẹ́ ṣàǹfààní fẹ́ nìkan lọ́nà POS ni bákan náà tí a ti kíyèsí ní sí pé wọ́n tàn wí nìsín ẹni tó lówó lọ́wọ́ oní transfer owó yìí sí oní POS ṣáà máa lọ fún ẹlòmíì yóò fún mọ́sìkì ní o yóò fún lámọ́ nìkan ní o yóò sì bá ń lọ ní o níbi báyìí ẹni tó fẹ́ yáwó ẹni tó bá wá kọ́ wọ́n yá lówó níbi ẹni tí wọ́n fẹ́ ṣe dáadáa kan wọ́n fẹ́ ṣe sàárà fóun àbẹ̀fẹ́ kí wọ́n náwó sí ọ̀hún ojú ọ̀nà rí kan bá ń lọ ẹni báyìí ẹni tí wọ́n fẹ́ kówó sí lọ́dọ̀ bá ń lọ
wọ́n fẹ́ deposit owó kan sọ́dọ̀ rẹ̀ bá ń lọ kí ẹ sọ ní POS o POS ọkàn gbowó yóò lọ kó fún ẹni bẹ́ẹ̀ bá ń lọ bákan náà ẹni tí wọ́n jẹ lówó kan wọ́n á sẹ́ndẹ̀ sọ ní POS òun náà lọ gba owó ní àkówó yìí lọ kó fún ẹni báyìí á rí pàwọn nǹkan yìí wọ́n ń bẹ ní POS kọ́ lọ sí lọ́dọ̀ ẹnìkan bá ń lọ ni bákan náà a fẹ́ ṣẹ́ owó àmọ́ ẹni tí ó ṣẹ́ owó ó ń POS kí ó ṣẹ́ owó àmọ́ yóò lọ kó fún ẹni tí ó ṣẹ́ owó ìsọ́ọ̀lù ìlà sọ́yẹ̀rọ̀ fì bá ń lọ bákan náà ètò parí ẹ̀ ni pé wọ́n lọ kówó fún ẹnìkan POS yóò gbowó yóò lọ kó fún ẹnìkan tí ó fi fún ẹ ní owó tí ó jẹ́ bẹ́ẹ̀ bákan náà bẹ́ẹ̀ tó ọmọ yíwó padà bá ń lọ tí wọ́n kó 10,000 fún tí náà tiẹ̀ jẹ́ bíi 500 ó sì ní ìdí ètò pé yóò kéré jùlọ àbí yóò jù bẹ́ẹ̀ lọ ó gbélé pátá ó ní èròǹgbà tí ń bẹ láàrin oní POS àti ẹni tó lọ kówó bá ń lọ tẹ́ pé téèyàn bá ti tó àti lójú ọ̀nà kan náà àwọn kẹta wí báyìí tẹ́ pé bá ti jẹ́ pé nǹkan yìí ni èròǹgbà àwọn lórí ẹ̀ èròǹgbà àwọn èyí ọmọ lọ lórí àwọn nǹkan ìníkọ̀ọ̀kọ̀ọ̀kan tí ìdájọ́ rẹ̀ ó sì máa tẹ̀lé èròǹgbà àwọn bá ń náà ẹ̀yọ́ mọ̀ yá mi ń tààmù ní pé bá èèyàn kó bá kí ní báyìí ọgbà kí ní bá ń lọ níbo la fẹ́ àtì mọ́ báyìí ní ìsìn ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ níbí báyìí nígbà tó jẹ́ pé àárín méjì ni a rí pé ẹ bá wò láti báyìí lọ láti bí báyìí a rí pé láti ìbẹ̀rẹ̀ bí yìí ni táǹṣì àti pé wọ́n gba owó yọmọ kéré sí pé kéré torí kan ní tí wọ́n gbowó sí níbi pé àárín méjì ni nǹkan tí ọ̀fẹ́ kéré pọ̀ ibi tó fẹ́ lè gbowó wọ́n gbowó kan lórí ẹ̀ wò níbi ìdá ọ̀fẹ́ fowó sí lọ́wọ́ àfà wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ nítorí pé séèyàn lè gbowó lórí pé èèyàn fowó sí yàn lọ́wọ́ èyí tó jẹ mọ́ pé èèyàn fi nǹkan pamọ́ sí yàn lọ́dọ̀ ìpìlẹ̀ ní kéèyàn mọ́ gbà kan lórí ẹ̀ àwọn tó pé àrí pé wọ́n fẹ́ gbowó lórí pé wọ́n fi nǹkan sí lọ́dọ̀ kò sí tó burú bí kéèyàn sókè ọ̀rọ̀ nù tọ́lá fẹ́ máa pẹ́ lórí pé àwọn ọ̀rọ̀ táwọn afá sọ ní táwọn ti rí bìkan pé ọjọ́ bí ọ̀rọ̀ tó lọ àṣàríwọ̀ bẹ̀ táwọn ìwúlẹ̀ máa fi dẹ ṣe ṣàwọ́ṣà táwọn fi máa dàlà káàrí wa láàmú tọ́yì níbi báyìí ní ìsìn bí ó ti lè pé wọ́n gba owó tó free láti pé wọ́n gba owó lórí nítorí fẹ́ bá ní ṣe oní ìdá kọ́ deposit owó sí ọ̀dọ̀ oní POS pé owó yìí gbà bá ń tọ́jú ẹ̀ pamọ́ yóò sì gbowó lórí ẹ̀ pé ń bá keep ẹ̀ bá ń lọ ní báyìí ní ìsìn yìí ibi ó ti lè pé wọ́n gba owó àwọn ilé yìí kí ni kò lè fi gbowó níbi kọ̀ọ̀kan àbí tó fẹ́ gbà kí ni ẹnu àǹfààní tó rọra rí ẹjá bẹ̀rẹ̀ láti fi kọ́rídù ṣe rí kọ́rídù tí sátánì ṣe ń pè lónù ibi tó ti ẹni tó bá yá àyàn ní nǹkan kò gbọ́dọ̀ ṣàǹfààní níbi pọ́ yá èèyàn ẹni tó yá nǹkan ní nǹkan lára kò gbọ́dọ̀ láǹfààní kan tó lékún tí wọ́n dá májẹ̀mú fún pé nǹkan yìí yóò tí wọ́n ti yọ lówó ò gbọ́dọ̀ ṣe fún mi kí ọ̀ yá àyàn ní nǹkan iṣẹ́ tó lóore ni tó sì ní ládàá kúrà tẹ́ bá yá àyàn ní nǹkan lẹ́ẹ̀mejì yóò gbà ládàá pé ó ṣe sọ́dákọ̀ gẹ́gẹ́ bó ti wà nù hadith tọ́yì tí ìbá wá yá yẹn ní nǹkan báyìí pé mo yára mọ ní nǹkan yìí nínú ṣẹ̀ríà Islam ẹni tí bá yá ní nǹkan ń tá a yá ní nǹkan yìí ń tá a yá yìí ìnáwó díẹ̀ tí wọ́n ń pè ní taklifatul qard tí wọ́n ń pè ní taklifatul qard ìnáwó tí yíyá nǹkan tí ó náà yàn ló ń cost tẹ́pẹ́ bá jẹ́ pé bá lá bí lẹ́kọ̀ọ́ jóni sìn wọ́n fẹ́ ẹnìkan fẹ́ 10,000 naira wọ́n on POS á pè ń pé lákòótọ́ wá ti mo ní ìdí 10,000 naira ní ìsìn báyìí wọ́n pe àmọ́ ń bẹ ní ríyọ̀ òun sì ń bẹ ní líkòsí tiẹ̀ wọ́n pe àdọ́kùn wọ ọ̀kadà ló gbọ́dọ̀ ní ìsanwó ọ̀kadà á rí i pé ó fẹ́ yá 10,000 lọ́wọ́ mi mo sì fẹ́ ń sì wọ ọ̀kadà lọ́wọ́ bá tí mo ń dọ́dọ̀ ẹ̀ báyìí yóò fún mi lówó ọ̀kadà tí ó ní kí n fi wọ kí n wọ̀ láti sanwó fún láti owó tó fẹ́ yá fún wọn tó jẹ́ mọ́ owó téèyàn bá yá tó wá jẹ́ pé ó ní ìdìnàwó kan ẹni wọ́n fẹ́ sàǹfààní ní oṣù kí ni o òní yóò san owó ìbáyìí lọ àmọ́ tó wá jẹ́ pé ẹni tó fẹ́ yá yẹn náà tó wá lóun fún sàmójú kúrò àbóhùn tó fún ní nǹkan kan pé òun tí òun fún eléyìí kò sí wàhálà ń bẹ wá pé ẹni tí wọ́n ní kọ́ mọ́ sàǹfààní lára ẹni tó yá lówó lára owó tó yá àyàn òun lè tó yá yẹn ní nǹkan àmọ́ tí a bá yá ní nǹkan òun lè ṣàǹfààní kó ní pé kó béèrè owó àbí kápá fún lówó eléyìí kò sí tó burú kó ṣàǹfààní tiẹ̀ bá ń lọ kullu qardin jara manfa'a fahuwa riba
gbogbo pé èèyàn yá yẹn ní nǹkan tó ti ń la pé àǹfààní kan tó ń bẹ tí ẹni tó yá yẹn tó ń rí nípasẹ̀ rẹ̀ láǹfààní tí wọ́n dá mọ́jẹ̀mú sí pé o gbọ́dọ̀ sí nǹkan báyìí o gbọ́dọ̀ rí nǹkan báyìí fún mo yá ọ ní nǹkan báyìí o gbọ́dọ̀ ní àwọn àǹfààní báyìí ilé nǹkan lọ àmọ́ ẹni tó yẹ pé ó yá yẹn tó bá ráwọn àǹfààní tó lékún ilé ò sí wa kì í ṣe wàhálà nínú ṣẹ̀ríà ẹni tí wọ́n mọ́ sáǹfààní kọ́mọ́ láǹfààní tí ò ní tó dojú kọ́ ń bi owó tó yá òun lè tó jẹ́ pé ó yá yẹn ní owó àmọ́ ẹni tó yáwó òun lè sàǹfààní tó lékún tiẹ̀ bá ń lọ tọ́yì ilé ìtumọ̀ sí pé nígbà láyà ibi tá a dé yìí ẹni tí mo lọ kó bá tí mo ní mo yá lówó tó bá jẹ́ pé mo tó fún ní nǹkan kan kó mo bọ́ ní nǹkan kan ilé òsì tó burú ń bẹ̀ àmọ́ ẹni tí ò gbọ́dọ̀ béèrè nǹkan òun lè tó yá àyàn tọ́yì ẹ bọ́ síbi eléyìí ẹ̀yìn fún èyí náà ó kówó mo lọ kó 10,000 bá pé mo fi sàánú ẹ̀ mo fi bá ń lọ kò wọ́pọ̀ pé wọ́n tún máa béèrè owó kan lówó ẹni tó bá fi ẹyin kan sàánú fún yàn àmọ́ ó sì lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n béèrè lọ́jọ́ pẹ́lú àpéjọ yẹn sìn ẹni tó ní ìnáwó tó fẹ́ lọ́dọ̀ mi ní 10,000 naira ó fẹ́ fi ṣe bùkátà 10,000 naira kan wọ́n fẹ́ fi ṣe gbèsè kan ní o kò sí tó burú bẹ́ẹ̀ kí n pé chájì sí tí kìíní ó béèrè fún mo tó fún un mọ́ àlọ́ máa pò náà ni ó sàǹfààní bí nǹkan yìí òun náà sì ló ní POS bákan náà kò sí tó burú bẹ́ẹ̀ ilé ò tó wọnú pé o tó sàánú ẹ̀ bá náà ni tọ́yì mo fowó ìpamọ́sọ́dọ̀ rẹ̀ sáà fowó ìpamọ́sọ́dọ̀ rẹ̀ eléyìí báyìí náà kò í sí wàhálà tó wáyé pé bó béèrè nǹkan lórí eléyìí báyìí náà gẹ́gẹ́ bá ti sọ ṣáájú lọ àdéhùlẹ̀ pẹ̀ lórí eléyìí báyìí mo jẹ́ lówó mo jẹ́ ní owó mo á lọ kówó bá 10,000 naira mo jẹ́ òsì san fún un ntọ́ pàtàkì ní kówó tí mo jẹ́ kó sì kíni kó pé kò gbọ́dọ̀ ìwé ìbéèrè kan lórí eléyìí bá ń lọ tọ́yì mo ní kó máa exchange owó mo lọ kówó bá mo ní kó máa exchange owó ìbáyìí eléyìí báyìí kò sí wàhálà ń bẹ̀ láti bá ń ṣe tí mo fẹ́ ṣe àmọ́ kò gbọ́dọ̀ béèrè owó lórí ẹ̀ ní tí wọ́n fẹ́ kéèyàn máa jèrè ń bẹ̀ ní tọ́jẹ́mọ́rọ̀ kọ́rd tọ́jẹ́mọ́rọ̀ pé èèyàn yá yẹn ní nǹkan kò bá kíní mu ká pé kéèyàn àṣẹfúnlasì èèyàn exchange owó kò lọ́nà ṣẹ̀dá kéèyàn máa jèrè ń bẹ̀ torí ṣẹ́dá àìnù owó is a goods tí ó pọ̀ òun fẹ́ máa tà òun fẹ́ máa ìsámọ̀ fàlàǹfààní láti jẹ́ pé wọ́n fẹ́ máa ta náírà láti máa fi gba náírà torí pé tí yóò bí àwọn nǹkan tí ó pọ̀ ní tí ọ̀dà láwùjọ torí pé láti àkọ́ná mọ̀ ní mọ̀ ń ta náírà òfin gba náírà owó ọmọ jura wọn lọ 10,000 naira ní ìsìn ní pé 10,002 10,005 yóò di pé 11,000 ní fi gbà tó ti ń rí báwọn afẹ́ sínà burú kan lẹ̀ ọ̀nà ní pé lákòjọ ta 10,000 fún mi ń fọ́ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ní ìfìfọ́ ní 12,000 naira pé àwọ̀ tó ti oṣù tí ń bọ̀ ìfìfọ́ ló fọkàn balẹ̀ 50,000 ìfìfọ́ fún mi 10,000 ní ìsìn 15 ní ìfìfọ́ ní oṣù tí ń bọ̀ ó rí pé àwọ̀ ìdàkùnmọ́ fúlọ́ọ̀mù bẹ̀tà pé wà lè ní sùúrù di ọdún tí ń bọ̀ lágbára Ọlọ́run ṣe 10,000 lọ́yà mi ní ìsìn lọ́wọ́ gbọ́ Ọlọ́run fún 20,000 yóò rí pé 30,000 yóò rí fọ́ ẹ̀wò yóò àdí pé rìbá ó máa lọ tí bá ẹnìkan ti mọ̀ pé lámàní kan rówó ń bi pé ó ń yáyàn lówó kéke ó sì fi ń ṣe kíni ẹ̀wò kò ní sẹ́ni tí ó sì ṣe mọ́ ẹ̀wò ká jókòó yà di sógúndógójì ó wà sí kíni ẹ wà pọ̀ lọ ẹni tó yẹ kọ́ bọ́ọ̀tà lọ dáko kọ́ lọ máa ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ mọ́ ó yà rí pé kíni ṣe náà wọ́n jókòó lé wọ́n pàrọ̀ owó fún ìbánu lọ ni ògbélé wo àǹfààní ẹ̀wò nínú tí Islam fi dínà ọ̀nà ìbánu lọ pé owó kìí ṣe sílẹ̀ kìí ṣe tí wọ́n pè ní gúrù sàbí tẹ́yìn wọn kọ̀ọ̀kan fẹ́ máa tà kí ló fẹ́ ṣe owó lọ fi ṣe iṣẹ́ kan tẹ́ pé bí iṣẹ́ nílẹ̀ ti máa rí kíni èrè àmọ́ wọ́n fẹ́ máa rèrè ń bi pé mọ̀ ń owó náírà mo fẹ́ máa fi ta náírà Islam dínà ẹ̀ fún wa o ó jẹ́ pé àdìsí Ubadah bin Samit wípé ad-dhahabu bidh-dhahab wal-fidda bil-fidda yadan biyad mithlan bimithil sawan bisawa ẹ fẹ́ fi gold ẹ fẹ́ fi ta gold kó sì máa rí bákan náà kó sì jẹ́ pé àtọwọ́dọ́wọ́ báyìí náà ni kó sì jẹ́ wípé kò ní yàtọ̀ síra wọn ẹ fẹ́ fi sílfà ta sílfà ó gbọ́dọ̀ jẹ́ bákan náà àtọwọ́dọ́wọ́ kò ní yàtọ̀ síra wọn pàápàá ìdájọ́ tí Islam gbé kalẹ̀ fún àtàyà Ànábì sallallahu alaihi wasallam òní yìí tó bá ti jẹ́ pé ẹ bá ti yàtọ̀ sí
rìbá ni tí wọ́n sì fún yàn sí ló jẹ́ pé ẹlòmíì lè pè á kí ló lè fa wàhálà tó báyìí ná ẹsẹ̀ kí kan ló ń wò àwọn bẹ̀rẹ̀ àdìsí tí wọ́n gbà pé lánà lọ́wọ́ ákìlà rìbá ọmọkìláwó ọ̀kàtìbáwó wọ̀ṣàìdè ìmújìnà síkẹ̀ ọlọ́run kó máa bá ẹni tí ó ń jẹ rìbá àtẹnití ẹlòmíì pé àwọn aláìmí mo wọ́n náà ti mọ́ jẹ́ pé mi ní jẹ rìbá ó lè má jẹ rìbá kọ́ máa fún yẹn jẹ wọ́n tán lọ fún oní POS ní tí kọ̀ yẹ kó o fún àbọ̀ náà ń fọ́ ni tí kọ̀ yẹ kó o fún ọ ní tí wọ́n sì mọ̀ ni pé òun fún rìbá jẹ tàbí òun náà fún rìbá jẹ òun lè má jẹ àmọ́ bí wọ́n ti ní fún yẹn jẹun ó ti di ẹgbẹ́ tí ó ń jẹ rìbá gan báà náà kódà ó lè má jẹ ó lè má fún yẹn jẹ ṣùgbọ́n akọ̀wé ni òun ni sẹ́kítírì fún ìwé èlé wọ́n ò sì wọ́n pé wọ́n ọ̀ jẹ́ àmọ́ akọ̀wé tó ṣe o akọ̀wé iṣẹ́ burú ni Ọlọ́run sáà bákan náà kò ṣe pọ́ ṣe akọ̀wé kò ṣe kíní àmọ́ olówó oníṣáìd onílẹ́rìí gbá wọ́n ṣe mọ̀kànfẹ́ báyìí ohun tí ẹ̀yìn ìtẹ́jọ́ fẹ́ni kò sí báyìí ni ó ti jẹ́rìí sí tí ò bójú mu iṣẹ́ rìbá iṣẹ́ òun náà sì ń kọ́ o wọ́n sì máa ti ń jẹ rìbá ẹ mọ̀ ìyá mi ní báyìí nísìnyí níbi sọ́rọ̀f níbi exchange owó yìí tá a fẹ́ fi owó kan pààrọ̀ owó kan ó fẹ́ fi 10,000 naira mo fẹ́ fi gba owó wẹ́rẹ́ tọ́jú náírà kò gbọdọ̀ yàtọ̀ síra wọn kakọ́ owó bá nà ọ̀rọ̀ mi mẹ́ta tó máa sọ ní kíní àmọ́ ẹbí mi tá n bá lọ báyìí ẹni mi jẹ́ pé àlèmí lè pò ti kà pé wọ́n ní pé owó pépà nóòtì ní 1,000 ní ìsìn a lè fi lọ gba kọ́ìnsì kíní kan eléyìí báyìí àwọn àfáà tí wọ́n wí lọ́dọ̀ wọn nígbà rí pé àtọ̀ ń bẹ́ ń bi tí wọ́n ń lo kọ̀ọ̀kan fún ni ní Saudi Arabia ní tí wọ́n máa ń lo kọ́ìnsì fún gbà kan kìí ṣe ìsìn ní tí wọ́n máa ń lò fún yàtọ̀ sí tí wọ́n ń lò fún ní ìsìn báyìí ló jẹ́ pé ní tá à ń sọ yìí apá kan lè ka fatiwa àwọn àfáà wa ní Saudi Arabia kọ́mọ̀rì egbò àwọn nǹkan yìí ń bẹ àbáwọn àfáà wa ní Cairo kọ́mọ̀rì àwọn nǹkan yìí máa pé bóyá ó ṣe Saudi Arabia àwọn èèlò POS fún táwa ń lò fún bíi ní tí wọ́n máa ń lò fún ní kíni pé èèyàn fẹ́ sanwó ní tí wọ́n máa ń lo POS fún ní Saudi Arabia ò ní pé ọ̀rajà ọ̀fẹ́ sí kíni ọ̀fẹ́ fi sanwó ọjà ní supermarket lásán parí àwọn yìí máa pé kíní ATM pọ̀ gan lọ tó pọ̀ tí ò ní wọn ò ní wàhálà kíní bá ń lọ wọn ò sì aláwọ̀ wọn láti jẹ́ pé wọ́n máa fi gba cash ẹnìkan bá dẹ́rù ẹ̀wò tí wọ́n bá gbà mú ó ní ìyà tí wọ́n fi jẹ máa ń lọ pa pé ó rúfin ìjọba ní tí wọ́n lò fún ilé lásán ni wọ́n lo kíní fún ilé lásán kọ́rajà kó sì mú ATM ká jáde wọ́n sì fi gba kíní parí máa ń lọ tọ́yì níta ń bá lọ ni pé tọ́yì pé bí exchange ni ilé báyìí tọ́yì pé owó orí bákan náà kò ní yàtọ̀ síra wọn mo fẹ́ kó cash wá mo fẹ́ gba cash kí ló ṣe wẹ́rẹ́ kò ní yàtọ̀ ilé kọ́ mọ jákèjì fáwọn àtàwọn máa lọ sí afẹ́ báyìí nídìí àwọn owó tuntun àròkó owó tí ní àwọn àkọlọ bá wọn ó ti bọ́ sí exchange bá ní ẹ̀sìn ilé ọ̀gbọ́dọ̀ yàtọ̀ síra wọn o 10,000 náà láàfin gbèsè o wọ́n fi dínà kọ́ ẹ̀ pé nìkan àjókòó ti pé òun ṣẹ́ owó àwọn fowó gbowó àbí pé yáà di pé ní fọ́ ní ẹ̀sìn ń fọ́ ní ọ̀la ẹ̀yìn tó ń fowó kun tí ó fi á di pé yọ̀mọ̀ di ẹni ògbélé rẹ̀ fi dínà bá ń lọ tọ́yì ẹ ajá wo ìsàlẹ̀ yẹ̀ ọmọ ìyá mi ó kó káàṣì lọ bá láti gba káàṣì bá ti wí náà bákan náà ògbélé báyìí láàrin tó jọ láì wulẹ̀ dára láàmú òun náà ni pé sọ́rùfù náà lọ́fẹ́ bọ́ sí àyàfi tó wájú pé ń tàn bá dà níyàn kan bí àwọn àníyàn yìí ṣé báwọn tó wájú pé bá dà níyàn kan pé mo kó káàṣì lọ bá lámọrin yìí àníyàn mi ni pé mo yá lówó yìí lámọrin wọn á kó 10,000 yìí bá o ṣùgbọ́n nígbà tó fẹ́ dá padà fún mi káàṣì ló fi fún mi o ṣé ẹ rí bó ti ra bíi àfẹ́ bọ́ sínú ọ̀rọ̀ á yáyàn lówó nù ṣẹ̀ríà tí ẹ bá fẹ́ yáyàn lówó nù ṣẹ̀ríà ìǹtẹ́ èèyàn bá yá lèyàn sì kíni lèyàn ọ̀sán ẹni tó lọ kó káàṣì bá tó fẹ́ dáwó padà pò ní yóò ṣe kí ló fún mi káàṣì náà ní ó sì kíni yóò dá padà fún mi àti sọ pé ó fún mi ní
ó fún mi ní cash wọ́n túmọ̀ sí pé nígbà tí mo wá kó cash bá ọ tí mo yá ọ tí mo wá tọ́ pé bóyá ó bá ń transfer rẹ̀ lápèjúwe ilé ìlú ká mẹ́nu bá torí ilé àti fẹ́ bọ́ síbi eléyìí mo lọ kó cash bá alákọ̀ọ́kọ́ abẹ́kọ̀ọ́ wọ́n á ní pé ó fi fún mi cash náà bákan náà mo ní pé mo yá olówó yìí o àmọ́ táwọn fẹ́ dá padà fún mi ó fi fún mi ní cash báyìí náà ni o eléyìí ṣe wàhálà torí pé ọ̀nà tí mo bá yá náà ní kíni o mo fẹ́ gbà àwọn bí wàhálà wà ní pé kí n pé wò ó cash mo kó báyìí mo kó fún ọ nísìnyí ó transfer rẹ̀ sí mi sínú àkáǹtì mi ó tó fẹ́ sọ padà kó transfer rẹ̀ sínú àkáǹtì mi ni mo lè kó fún mi ní kíni tó jẹ́ wípé ó lè jẹ́ ìrànlọ́wọ́ mo ṣe fún tí n fẹ́ mọ̀ dá láàmú tá pé ìrànlọ́wọ́ mo ṣe fún